Mo kí gbogbo ọmọ ọkọ ilẹ̀ Yorùbá níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi ṣàlàáfíà ni. A kú ọdún tuntun, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tó bá ti ń wò mí. Níbi tí ọ̀rọ̀ mi bá ti bẹ́ẹ̀, mo kí gbogbo ẹ pátápátá o, ní fojú sunkún ọmọ o, ní fojú sunkún ọkọ o. Ọdún tuntun tá à ń wò lọ yìí báyìí, ire owó ọmọ àtàláfíà kó máa bá wa lọ o, àṣẹ. Lọ́lá Elédùmarè. Ǹjẹ́ kí ni mo tún gbé ní lẹ́ni? Yorùbá náà ló sọ̀rọ̀ ló pòwe, ó ní kokoko báyìí láàárọ̀ fáadití. Bẹ́ẹ̀ ni, ayé ti ń lọ síwájú, ayé ti ń tẹ̀síwájú. Àwa Yorùbá náà nísìn, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ronú ara wa pé kí ló ń ṣẹlẹ̀. Kí ni mo tún gbé lẹ́ni? Mo mú wá nípa àwọn nǹkan tá a gbà nílẹ̀ wa, nílẹ̀ adúláwọ̀, tá a mọ nǹkan kan nípa ẹ̀. Ká wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè sìn, gbogbo àwọn èèyàn sìn, wọ́n ti ń kà á ní èdè wa, a ti mọ nǹkan tó wà ń bẹ̀. Gbogbo abiyamọ ló fẹ́ kóun bímọ, kóun jèrè ọmọ. Kò sábiyamọ tó fẹ́ fojú sunkún ọmọ ẹ̀. Ṣùgbọ́n tí ẹ̀dá bá múra sí ni o. Ẹni tí ò bá fẹ́ fojú sunkún ọmọ, ó máa múra dáadáa ni o lọ́wọ́ tá a wà yìí o. Kí ni mo fẹ́ fàyọ ń bẹ̀? Nínú ẹ̀sìn tá a gbà, tá a pè ní ẹ̀sìn Mùsùlùmí, ṣé ọ̀pọ̀lọpọ̀ wa tẹ̀ mọ nǹkan tó wà nínú Àlùkùránì? Ǹjẹ́ a tẹ̀ ká àdéètì? Ǹjẹ́ a mọ nǹkan tó wà ń bẹ̀? Bí nǹkan tí mo sọ, àwọn ẹlòmíín wà lẹ́nìí tó ń forí kanlẹ̀ láwọn bàbá wa tó wà ní Nàìjíríà tí wọ́n mọ nǹkan kan tó ń ṣe, tọ́kọ̀ jẹ́ pé Mùsùlùmí ni mí, mò ń farabalẹ̀ sí fún Ọlọ́run náà kókó pè fún wa, Allah, tí wọ́n dẹ̀ mọ nǹkan kan tó wà nínú ẹ̀, láì mọ̀ pé ikú pa ní ẹ̀sìn ni wọ́n ń ṣe. Ẹ jẹ́ kí n wá play fídíò kan kẹ́yìn èèyàn mi bá mi gbọ́. Kí òbí tó fẹ́ jẹ oúnjẹ ọmọ tí ò mọ nǹkan nínú Àlùkùránì kó wá wo nǹkan tí wàhálà tó fẹ́ fà sínú fámìlì ẹ̀ ní ọjọ́ iwájú tó bá kú tán. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wa mọ kankan tó wà nínú Àlùkùránì. Wọ́n kàn tọ́ wọ́n jẹ pé Allah ẹ̀hún ni kó gbọ́kànlé, Allah ni kó máa sìn, kìnnìkan. Àwọn náà kàn ń tẹ̀lé ni. Tán mọ̀ wípé ọmọ tán bá bí ọmọ náà ló máa wá ṣekú pa wọ́n, tó jẹ́ pé ọmọ náà ká ní ṣekú pọ̀ ká ní ọ̀rọ̀ ìsìláàmù àti fámìlì. Ẹ jẹ́ ká gbọ́ ẹni yìí tán béèrè lọ́wọ́ ẹ̀ wípé ẹni tó bá fi ẹ̀sìn ìsìláàmù sílẹ̀, wọ́n ní Àlùkùránì sọ wípé kán pa ẹni tọ̀hún. Ẹ gbọ́ nǹkan tí ọmọ Yorùbá ń sọ lẹ́nu tó ní ó yẹ kán parọ́ ẹni bẹ́ẹ̀ ni. Kí àwa ọmọ Yorùbá ká mọ iná tó ń jọba láti òkèèrè, ká tètè gbómi kalẹ̀ ń sìn tá a máa fi pa. Ẹ gbọ́ ọ̀rọ̀ yìí kí n tó sọ̀rọ̀ yẹn lórí. Ẹ ṣé mo dúpẹ́. Orí pé béèrè question lọ́wọ́ brother kan pé wọ́n sọ pé kán pa ẹni tó bá fi Islam sílẹ̀. Bẹ́ẹ̀ ni, bí Islam ṣe gbé wá nìyẹn pé kán pa ẹni tó bá fi Islam sílẹ̀. Kò dẹ̀ sí nǹkan kan tó burú ń bẹ̀. Torí pé wọ́n force ẹ̀ kó tó di pé ó join Islam. Kí wá lóde tó fi fẹ́ kúrò ń bẹ̀ ńgbà tó join tán. Àkànbí ti sùn. Bóyá ẹ bá wa jí Àkànbí o. Àkànbí, wọ́n ní ẹni tó bá fi Islam lẹ̀ tó bá pa wọ́n ní kò burú o. So kékulé gbọ́ kó sọ fún tó kó gbogbo ọmọ Yorùbá tó gbé ṣèríà dé ẹ lọ fi Islam lẹ̀ o. Islam ò sí fáwọn ọmọ Yorùbá o. Ṣe gbọ́ mọ̀ pé tí ilẹ̀ fi ń gbọ́ sí i. Akílódé tí ó sì fọ́ ọmọ Yorùbá. Nǹkan tó ní pé tíyẹn bá fi lè mo tẹ̀ dáhùn. Mo ti wá sọ̀rọ̀ lé lórí pé wọ́n force kó tó di kó gbà. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀, Muslim lèmi. Ṣé ń gbọ́ mi? Alimashala ẹni sùn ẹ má bínú, máa fún yín máìkì nsìn. Ṣé rí àwọn kan wọn dédé wá fún wọn lẹ́sìn kan gbà, bí àwa báyìí náà wọ́n bí wa síbẹ̀ àdàgbà. Ṣé mọ̀ pé èmi kọ́ mo gbà, wọ́n kàn bí mi síbẹ̀ mo kàn ń ṣe ni. So mo wá dàgbà mo wá ní mi ṣe mọ́, ṣé yẹ kó pa mí. Ẹ̀yin náà ṣé irú nǹkan bẹ́ẹ̀ láàánú, ṣáà láàánú báyẹn. Mo ní mi ṣe mọ́ ní kó pa mí. Ṣé ẹ fẹ́ gbọ́ ánsà? Ẹ jẹ́ n pa máìkì mi. Ṣé ẹ fẹ́ gbọ́ ánsà? Ẹjọ́ Mr. Almanasi, ẹjọ́ ẹ jẹ́ n kàn ṣàlàyé nǹkan kan fún àwọn tó wà ní room. Tẹ́ bá wo gbogbo most religion, àwọn tó ti dàgbà sí religion, wọ́n choose ẹ̀ ni, because tẹ́ bá bí ọmọ kékeré, wọ́n ń bí ọmọdé pẹ̀lú religion. Ṣé get? Ẹ̀yin lẹ máa bẹ̀rẹ̀ process yẹn. For example, me, ilé Christian family ló bí mi sí. Èmi kọ́ mo decide. Ẹ mọ̀, nǹkan tẹ́ bá dẹ̀ fi tẹ́ bá fi tọ́ ọmọ yín ló máa mọ̀. Tẹ́ bá sọ fún ọmọ yín pé the sky is red láti ìbẹ̀rẹ̀, ó máa believe ẹ̀, kò ní sẹ́ni tó lè argue pẹ̀lú ẹ̀. So nǹkan tí Mr. Almasi sọ kò make sense, because ó sọ pé ẹ̀yin lẹ wọ́n force yín sínú ẹ̀. I mean, a baby cannot choose their own religion now. So ẹ jẹ́ kí nǹkan tẹ́ ń sọ make sense.
ọ̀ṣẹ́ òkè ṣẹfẹ́ jẹ́ kó make sense kí n dá yín lọ. ṣé kí n fún dá yín lọ? ok tí ọmọ tí wọ́n rè sí inú ẹ̀sìn Islam bẹ́yìn náà lè sọ pé wọ́n bí yín sí ìdílé Christian ṣé Christian ní yín báyìí ni àbí abọ̀rìṣà? mo fẹ́ béèrè question yẹn lọ́wọ́ yín. èmi atheist lẹ máa pè mí, èmi ò ń ṣe. wọn lẹ́sìn nígbà táwa ń bí ò lẹ́sìn àṣẹsìn kankan. ẹ ṣẹ̀sìn kankan dasmith pé wọ́n kàn gbogbo ìgbìyànjú táwọn òbí yín ṣe léyìn lórí kò sí nǹkan kan tó wúlò níbẹ̀ torí pé tí mùsùlùmí bá bímọ. kí ni òkú ẹ̀sìn ọlọ́run ò nẹ́sìn náà so kí ni kókó ẹ̀sìn kí ló ń jẹ́ ẹ̀sìn. ọlọ́run ti yín ni ò nẹ́sìn o, ọlọ́run ti àwa èmi tí mò ń bá yín sọ̀rọ̀ ọlọ́run ti wá nẹ́sìn. ó ti dá báyìí so ọlọ́run lẹ́sìn aláàlú lẹ́sìn tẹ́kùn kiri. so ẹ̀wọ̀n ẹ̀ka àtẹ̀sẹ̀ ni so Mr. Mashala ẹ̀ka ṣe báyìí ìjẹ́ ẹjọ́ ṣẹlẹ̀ sọ dáadáa tí mo wá mo gbọ́dọ̀ pé àfáà ńlá ni ẹ ṣe. ó pọ̀ dáadáa. púpọ̀ yẹn ẹ fún wa ní bíi 5 ẹ ṣe báyìí. ok ẹ jẹ́ kọ́kọ́ fún yín lẹ́yọ̀ kan tó tóbi ń bẹ̀. àkọ́kọ́ pípọ̀ rẹ̀ ni pé tẹ́ bá wo Kaaba ní Mẹ́kà, tẹ́ bá wo Kaaba kò sí ilé kan tán lè gbé sí lẹ́gbẹ̀ẹ́ àwọn ilé tí wọ́n ti ń jọ́sìn fún nǹkan láyé ń bí báyìí tó rẹwà tó Kaaba. ẹ wo ibi tí wọ́n ti ń jọ́sìn fún Alágẹmọ nílé Ifẹ̀ bóòdó ṣe rí. ṣé wọ́n lè gbé sórí íńtánẹ́ẹ̀tì pé ibi táwọn ti ń jọ́sìn táwọn àbí bóyá lè fẹ́ àbí Abogun State. ẹ wo ibi tí wọ́n ti ń jọ́sìn fún Ṣàngó bó níbẹ̀ ṣe rí. ọmọ ẹ̀jẹ̀ lèmi Ṣàngó tì mí wà. bẹ́ẹ̀ni Mr. Mashala Ṣàngó tì mí wà. ṣé ibi tá a ti ń jọ́sìn fún Ṣàngó tì mí tá a lè gbé sí orí afẹ́fẹ́ pé ibi tá a ti ń jọ́sìn fún Ṣàngó. pé sójà òde ẹrọjọ káàkiri bíi rédíò. ó gbọ́dọ̀ kókó ẹ látà kan ni. ó dà pé bàbá ó dà pé nẹ́tíwọ̀kì wọn ni Mr. Mashala. mo ń gbọ́ yín báyìí. ẹjọ́ máa yẹn ó sọ̀rọ̀ náà ẹjọ́ ó sọ̀rọ̀ náà kí ló dé ẹ̀yin mẹ́ta lẹ̀ ń tẹ́. ṣé wọ́n bá wọn jà ní Mr. Muhammad ẹ máa ní sùúrù náà. wọ́n bú mi o mi sáré fún yẹn lè sí ni o wọ́n sọ pé mò ń sọ̀rọ̀ bí rẹ́díò Yorùbá ni mí mo mèsì tí màá fún wọn tó jẹ́ pé wọ́n ní rọrùn sùn lálẹ́ ṣùgbọ́n mi ò fẹ́ fún wọn. ẹ má bínú ẹni tó bá lóun máa sọ̀rọ̀ ẹ mọ̀ nǹkan tẹ́ máa gbọ́ lẹ́nu ẹ tẹ́ fẹ́ sọ̀rọ̀ sẹ́ má bínú. ó dẹ̀ sọ̀rọ̀ náà Mashala. so Mashala nǹkan tí mo fẹ́ sọ ni pé a ní dáadáa tí Muhammadu ṣe Muhammadu ló kọ́ Kaaba ni so ẹ lè ṣí máìkì ń sìn dáadáa tí Muhammadu ṣe ayé má débẹ̀ o bí Allah ṣe jẹ́ ṣìgìdì a máa fi hàn yín ọlọ́wọ́ ọ̀tún méjì tó máa ń fi ẹ̀jẹ̀ pa lórí a máa fi gbogbo ẹ̀ síta Allah tó lẹ́nu tí ò lè sọ̀rọ̀ ó lójú kò fi ríran ó létí kò fi gbọ́ràn ìgbà tí májèlé máa pa Muhammadu ibo làálàá wà tí ò pe Jibril pé Muhammadu Jibril lọ sọ fún Muhammadu wọ́n ń gbé májèlé bọ̀ nú ẹran tó fẹ́ jẹ́ ẹ béèrè tẹ́ bí mi. no ẹ jẹ́ ń délẹ̀ ẹ máa sọ̀rọ̀ so ibo ni Allah wà tí ó máa pé ṣìgìdì tí ó lè ríran tí ó lè sọ̀rọ̀ ni mo ní dáadáa wo ni Muhammadu ṣe ẹni 5 ẹni Kaaba ṣé Muhammadu ló kọ́ Kaaba ni dáadáa 5 tí Muhammadu ṣe lábẹ́rẹ́ dáadáa 5 tí Muhammadu ṣe ẹ bá ti ṣí máìkì kẹ dáhùn ẹ ṣe. ṣé ń gbọ́ mi báyìí? ṣé ń gbọ́ mi? dáadáa 5 tí Muhammadu ṣe dáadáa 5 tí Muhammadu ṣe. ok ṣe alákọ̀ọ́kọ́ tí mo sọ yẹn sí ẹ̀ gbá wọlé ni. Níbí kan ló kọ́ Kaaba ànábì ló padà ń lo Kaaba ìgbà tí wọn lè fi ànábì ò ti mọ ẹ dúró. gbogbo ilé máa ń lọ hajj náà so kò special à ń bèrè ànábì dáadáa tí Muhammadu ṣe dáadáa 5 tó ṣe dáadáa ṣé kò ní dáadáa ni. dáadáa 5 tánàbì ṣe ok ó yẹ wá gbọ́ lára dáadáa tánàbì ṣe inú rẹ̀ ni àwọn àfáà tí wá wà nílẹ̀ Yorùbá a ní Sheikh Adama a ní Sheikh Kamal nínú àwọn ìtọ́jọ dàgbà báyìí ẹ mú ẹlẹ́bọ kan wálẹ̀ Yorùbá tó kọ rẹ̀ rìn tó kọ àwọn bàbá méjèèjì. èèyàn bá ń gbọ́ nǹkan tá à ń pè ẹni sọ pé ẹ máa gbọ́ ms mo fẹ́ kẹ́ ṣe nǹkan fún mi ẹni lóhùn ní bàbá Kamolidin kí ọkọ̀ kọ̀rẹ́ tiẹ̀ fún yẹn Kamolidin Fúlàní ni wọn kò kí ń ṣe Yorùbá Ìmọ̀mọ̀fà Fúlàní ni kò ń ṣe Yorùbá àwọn bàbá ẹ̀ wá láti Mali Sulaiman Farouk Fúlàní ni àwọn bàbá ẹ̀ wá láti Senegal wọ́n dé sí Kano ló délẹ̀ Yorùbá so a ní dáadáa tí Muhammadu ṣe òun béèrè lọ́wọ́ wa pé àwọn àfáà kan dàgbà ṣé nǹkan tá à ń sọ náà nìyẹn ẹ gbàtẹ wọlé nsìn ó dàpẹ́ lọ́mọ ẹlọ́dẹ̀ níyìn àbí ọmọ ẹdẹ ó kẹ́ lọ́mọ ẹdẹ níyìn so
àwọn ọmọdé tàdé mọ̀ wọ́n ń ṣe báyìí àwọn Adeleke ọmọ Ẹdẹ ni wọ́n àmọ́ àwọn èèyàn dáadáa láti tọwọ́ láti Ẹdẹ a ní dáadáa wo ni Muhammadu ṣe ẹ lọ́wọ́n àfáà yín kan dàgbà nínú àwọn àfáà yín tó dàgbà yẹn Muhammadu gbogbo ọmọ ẹ̀ ló kú lójú ayé ẹ̀ májèlé ló pa kò jèrè kéde ogbọmọ ṣẹlẹ àwọn nǹkan tẹ́ ń sọ tẹ́ mọ̀ kéde ogbọmọ ànẹ́bì ló kú lójú ayé. èyí tó kù ẹ̀yìn ìgbà táwọn bí kú ìgbà mélòó lòun náà tó kú àwọn méjì béjì tó kù pé wọ́n kú. sọ́wọ́n wá bímọ ni ẹ̀yin tẹ́ fẹ́ against nǹkan ó yẹ ẹ̀yin tẹ́ fẹ́ takò nǹkan ó yẹ kẹ́ ẹ lè ní ẹ̀rí tó dájú lọ́wọ́ kéde pé mọ̀ sọ àtàmọ́ màtàmọ́ ẹ̀ nẹ́ẹ̀rí tó dájú lọ́wọ́ náà. dáadáa wo ni Muhammadu ṣe Mr. Mashala dáadáa wo ni Muhammadu olówó èkó ìyẹn ò ṣe dáadáa náà. olówó èkó ẹ pretend to be Christian me right now Mr. Almasi ẹni sùúrù ẹbí mi kí ni Jésù ṣe tó dáa mo lè sọ according to their story ó heal the blind ó turn water into wine ó ṣe miracle ó ṣe this okay go ahead Ọbaṣọlá. ẹ dákẹ́ ẹ má bínú lára dáadáa tá ànábì ṣe nílẹ̀ Yorùbá tí ìbá sọ láàánábì ni àbá ti rí Wọlé Ṣóyínká sẹ́mu. èmi lẹ́bi léèrè béèrè ẹ má gbé mọ̀nàfíìkì kankan wọlé tó mọ̀ já sọ̀rọ̀ ni ẹ̀yin tẹ́ bá fẹ́ béèrè ẹ bí mi léèrè béèrè dàrẹ́. Salamu alaikum. na Mr. Amin okay Mr. ẹ jọ̀ọ́ ṣe lè fún wa ní nǹkan tí ànábì ṣe fún gbogbo àgbáyé at least because ẹ ti sọ ti Yorùbá ó mú àáfàá wá mi understand ṣé kémi náà sọ pé Jésù mú pásítọ̀ wá ni kò sẹ́ni tó ń choose anybody láti ẹ̀yin lẹ́ máa pursue career yẹn fún wa. àsọ̀rọ̀ pa Christianity ọ̀rọ̀ ń pa Islam náà sọ ẹ̀yin dẹ̀ claim mu ẹ̀ dẹ̀ claim. ṣẹ́yìn náà ti gbọ́ fídíò yẹn ọmọ ẹ̀dá kan ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn o ẹni tó ń sọ̀rọ̀ yìí àwọn òbí ẹ̀ ò jèrè ẹ̀ mọ́ ẹni tó sọ̀rọ̀ yẹn àwọn òbí ẹ̀ wọ́n jèrè ẹ̀ mọ́ torí òun gan ò lè jèrè ara ẹ̀ nígbà tẹ́ ẹ̀dá bá lè bọ́ síta gbangba torí mo sọ̀rọ̀ kan mo ní nígbà tá à ń gba Islam àwọn òbí wa tó gbà ò mọ nǹkan kan tó wà nínú ẹ̀ àwọn náà kàn rò wípé ẹ̀sìn Islam ẹ̀sìn kínní ni wọn ò ka alukurani rí ara àwọn bàbá mi tó kú sílẹ̀ ẹ̀sìn Islam lẹ́nìí tí wọn kò ṣí alukurani àbá àdìtì rí kó tiẹ̀ ká kó mọ nǹkan tó wà nínú ẹ̀sìn náà ṣùgbọ́n ká dúpẹ́ pé iye wàrà ó tètè là ní ilẹ̀ Yorùbá ẹ wá sọ fún mi ẹ̀yin èèyàn mi tẹ́ wo fídíò gbogbo ẹ̀yin tẹ́jọ́ mọ́ kọ ilẹ̀ Yorùbá ni mò ń bá wí mi ì bá wọn máa lè wí mi ì bá wọn tó fẹ́ wá kógun jà wá wí mi ì bá wọn tó ń invite àwọn èèyàn kan wá pa wá mi ì bá wọn wí mo bá ẹ̀yin ọmọ kọlẹ̀ Yorùbá especially àwa tá a jọ ọmọ Èkìtì Ondo State tó jẹ́ wípé àmọ́ nǹkan tó wà nínú àkọ́rọ́ kan gbé wa lọ chọ́ọ̀chì ni ẹ jẹ́ ká ṣìwò káwa náà káwa máa béèrè question lọ́wọ́ ara wa pé ẹni tó fi ìsìláàmù sílẹ̀ ṣe kan pa ẹ wáyé wọn bó ṣe ní ìlú wọn ò tòrò gbogbo ibi tí ìsìláàmù bá wà ibi tí ìsìláàmù tó wá burú sùn ni pé àwọn tó tún wá ṣàánú wọn tán gbà wọ́n sí ìlú wọn bí àwọn Europe ni o ṣe hàn pé ìlú wọn ò dáa tán tún gbà wọ́n sí Europe ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé àwọn pípù yìí wọ́n á tún fẹ́ máa ṣe ṣẹ̀ríà ní Europe wọ́n á tún fẹ́ máa ṣe ṣẹ̀ríà ní Europe nǹkan tó lé wọn kúrò nílùú wọn wọ́n á tún fẹ́ kó wá sínú nílùú kẹ́ ẹ̀ lè mọ̀ pé ẹ̀sìn yẹn ẹ̀sìn apààyàn ni ẹ̀sìn jàgídíjàgan ni àwọn bàbá wa gan wọn mọ nǹkan kan tó wà nínú ẹ̀ ẹ jẹ́ ẹjọ́ ẹ̀yin èèyàn mi tó bá fẹ́ jèrè ọmọ ẹ tó fẹ́ ní ọjọ́ ọ̀la má mọ́ ọmọ ẹ lọ sílé kéwú má mọ́ ẹ lọ sí Muslim school tán ti ń kọ́ wọn níkọ̀ọ́kùkọ̀ nǹkan táwọn máa kọ́ ẹni bọ́n ṣe ń wẹ òkú bọ́n ṣe ń ṣe kínní kó ìwọ bàbá àti ìyá ni ọmọ náà máa padànù ní ọjọ́ iwájú ẹ jẹ́ kájọ kórè wa pé kájúpẹ́ lọ́wọ́ Amẹ́ríkà tán dá sọ̀rọ̀ wa tán bá bọ́ǹbù àwọn olórí burúkú yìí ẹ wo nǹkan tó ń dálẹ̀ ní north ẹ wo bọ́n ṣe ń gbalẹ̀ ní north ẹ wo bọ́n ṣe ń ṣe ní north débi wípé lamẹ́ríkà náà sì wọ́n ti ń deport wọn padà mo tẹ̀ wo fídíò kan ìkànnì wọn tó lòun bọ́ láti Afghanistan ẹnu ọ̀nà náà ti ń dá padà ń sìn kò sílùú tó fẹ́ wọn mọ́ torí ìyà náà máa jẹ wọ́n nílùú wọn tẹ́ ẹ bá ti wá gbà wọ́n kalẹ̀ sílùú yín tẹ́ bá ti ń pọ̀ wọ́n máa bímọjọ torí kọ́sìn ara wọn náà ń fẹ́ tẹ́ bá ti wọ́n wá ní community wọ́n wá máa béèrè fún ṣẹ̀ríà law nílùú ẹ̀yin bàbá ẹ̀yin ìyá
mo bẹ̀ yín mo rọ̀ yín tá a jọmọ Yorùbá ẹ̀sìn Islam ẹ̀sìn dẹbírú ni mo ṣe fídíò kan lánàá tí wọ́n sọ wípé tó o bá jẹ́ mùsùlùmí tọ́mọ ẹ̀ sọ pé òun ṣe mùsùlùmí kò yẹ kó débi òkú ẹ o ò gbúdọ̀ fún ní ogún. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o, orílẹ̀ Yorùbá a máa ní lọ síwájú o, gbogbo apátápátá àwọn ọmọ wa la máa jèrè wa, ẹ jẹ́ ká máa wá lọ sí school níbi tó ti máa ní education tó dáa, ẹ má jẹ́ kán borí àwọn ọmọ wa jẹ́. Ilẹ̀ China gan sìn báyìí wọ́n ti ẹni tó bá ti jẹ́ mùsùlùmí ilẹ̀ China sìn camp náà lọ ń kó wọn sí, wọ́n rí pé ẹni tó bá jẹ́ mùsùlùmí ní China pé orí ẹ̀ ti dàrú ni, so wọ́n ti kó wọn sí camp ń sìn ni. Ẹ bá mi subscribe sórí YouTube channel mi Oma TV, tó bá ti dórí YouTube channel tẹ Oma TV kò stroll lóríṣiríṣi wàá rí mi mo wọṣọ orange t-shirt ń bẹ. Ẹ subscribe, mo need more subscription. Ẹ ṣé mo dúpẹ́, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o, ajú wa ṣe nílẹ̀ wa o, ẹ ṣeun gan ni.